Olálùbáríkà rẹ̀gbẹ̀dẹ̀. látọ̀dọ̀ bá mi gbé yẹmí àgbà. Olálùbáríkà rẹpẹtẹ o. Olálùbáríkà. wọ́n gbé báàgì dání. kódà gbà kó ojú bàbá ẹ lọ. Olálùbáríkà rẹ̀gbẹ̀dẹ̀. kódà gbà kó ojú màmá ẹ lọ. Olálùbáríkà rẹ̀gbẹ̀dẹ̀. Olálùbáríkà jaburata o. Olálùbáríkà rẹ̀gbẹ̀dẹ̀. Olálùbáríkà jaburata o. Olálùbáríkà rẹ̀gbẹ̀dẹ̀. ok yà lọ sọ́dọ̀ àbá àgbà náà fi àbá àlùbáríkà ẹ bá yìí ti lọ ẹ jẹ́ àyànjú ẹlẹ́ẹ̀kan náà ẹ jẹ́ àyànjú ẹlẹ́ẹ̀kan náà ẹ jẹ́ asahadiya fún role model wa mentor wa oya kasahadiya fún wọn lẹ́ẹ̀kan náà oya àbáwọ̀ àgbà náà fi ọ̀dọ̀ wọn là ń lọ báyìí oya àfàwà ajiwa rolo bàbá mi àgbà kéwì yẹn mi ni ẹ máa bọ̀ bẹ́ẹ̀ wọ́n ní ká ẹ máa bọ̀ bẹ́ẹ̀ oya ajiwa rolo wọ́n ní ẹ máa bọ̀ bẹ́ẹ̀ látọ̀dọ̀ àfàwà al-Mubarak 5,000 naira fún bàbá mi àgbà Hanafi al-Mubarak bàbá mi àgbà kéwì yẹn mi wọ́n ní bàbá al-Mubarak kò sí tá a fẹ́ fún yín tó tó ẹ̀mí tẹ́ filẹ̀ fún wa látàárọ̀ àti fẹ́ tẹ́ ṣíà pẹ̀lú wa ó dùn mọ́ wa ó ju gbogbo nǹkan lọ. Allahu Akbar Allahu Akbar Allahu Akbar tí n bá ti lè rí ìfẹ́ gbogbo nǹkan tó kù ti rọrùn. ìfẹ́ bàbá àgbà kéwù yẹmí lẹ gẹ̀ẹ́sì ẹ̀ débí kí la wá fẹ́ fún yín tọ́lọ̀ ò ti fún yín bó ṣe owó ni olówó ni bó ṣe ilé ni lálọ́ọ̀dù ni bó ṣe yẹn mímọ́ gbogbo ayé ní bẹ lábẹ́ yín. بقاؤك للإسلام عز مؤيد أطال الله صعوده بقاؤك للإسلام عز مؤيد ودم وبقاء للإسلام ما سار زاهق kò ní lè mú yìí lọ. Allahu Sauda. kò ní lè mú yìí lọ. Ikú ayé kò ní lè mú yín lọ, àrùn ayé kò ní lè mú yín lọ, ọlọ́dún kò dàbí ọdún kan. Bàbá àgbà kí ó yẹ mí ló gbé wákà náà wá. Bàbá àgbà kí ó yẹ mí tì sí òró tẹ́lẹ̀. Ǹjẹ́ kí nìkan àlejò tó ṣe ní bàbá àgbà Hanafi al-Mubarak? Ẹ̀yin tí gbogbo ayé ń dúró dè tẹ́ wá jòkó bí ẹni tí ò níbì kan lọ látàárọ̀. Kò ní lè mú yín lọ. Àwọn ayé kò ní lè fẹ́yìn dè. Ìgbà ọdún kò dàbí ọdún kan. Ikú ayé kò ní lè mú yín lọ. Àrùn ayé kò ní lè fẹ́yìn dè. Ìgbà ọdún kò dàbí ọdún kan. Ikú ayé kò ní lè mú yín lọ. Àrùn ayé kò ní lè gbé yín dé. Ìgbà ọdún kò dàbí ọdún kan. Ikú ayé kò ní lè mú yín lọ.
Ayakumullah. ikú ayé. owó epo ló ká ní kò ká kankan. àbó kí ló ká. àwọn bàbá tún wá náwó látàárọ̀. bàbá wa àgbà kí ó gbèmí láti lọ ní Ayakumul Karim. bàbá àgbà kí ó yẹ mí. ìtẹ́ máa sọ owó náà. gbogbo ọmọ wọ̀nyí ọlọ́mọ pa wọ́n ọlọ́mọ dà wọ́n rú. ìjọ lè láti kọ́ rí bàbá àgbà lọ́dọ̀ bí ń sọ̀rọ̀ kan wọ́n ní wọ́n dá kíbúlà mọ̀. wọn kàn yín sí kíbúlà ọlọ́ba ń gbàrún wọn àmọ́ ju kíbúlà lóko. bàbá àgbà kí ó yẹ mí owó 5,000. owó 5,000. bàbá àgbà Al-Mubarak 5,000. bàbá kí ó gbèmí láti ìlú Ìlọrin 2,000. àfàwà àkísí ní 1,000. àfàwà ẹnu Naim 1,000. àfàwà àkísí ní 1,000. àfàwà rọ́ìlù 1,000. àfàwà Abdulrasheed 1,000. bàbá àgbà fùfú. Ayakumullah. bàbá àgbà rówó lò. ó fún wa lójújú báyìí lọ o. ó yẹ ká bí jì í ní bí kàmí bá wà tó ju eléyìí lọ. àfàwà Ajírọ́bà àfàwà ìjọba gbogbo àwọn táwọn ń bì kọ́mọ̀kẹ́ nìkan wa tí ò ní débẹ̀. Ibnu Rida Kéwúyẹmí àwọn nọ́mbọ̀ yìí. àfàwà dáadáa 1,000. Ibnu Rida Kéwúyẹmí owó kòná bàbá wa Hanafi Al-Mubarak 1,000. àbọ̀ ni ẹ̀ṣọ́ àbẹ̀ fún gbogbo wa o. à ń bí ọlọ́run lórí ẹ̀. Amina. là ń lọ mọ́kànlá ọdún méjì mẹ́ta ọdún yìí la fẹ́ kó yàtọ̀ kó jẹ́ bí 5 sí 10. kọ́lọ́ má jẹ́ omi méjèèjì ti bẹ́lẹ̀ àlékún la tún fẹ́ àlékún la ń fẹ́ 1,000 aláàjì tuntun. ikú ayé kò ní. owó kọ̀ọ̀rọ̀ ọba Hanafi Al-Mubarak kọ́mọ̀kẹ́ nìkan tí ò ní débẹ̀. ما عهد الله عليهم فمنهم من قضى نحبهم ومنهم من ينتصر وما بدلوا تبديلا ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا غير المغضوب عليهم ولا الضالين اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. آمين.
صلاة كاملة صلاة جليلة صلاة مقبولة صلاة دائمة بدوام ملك الله على النبي الجليل الذي برس بسورة الجلال وطلع بسورة الكمال وظهر بسورة الجمال وفاز بنيل السؤال من رب الجليل كل من عليه فاني ويبقى وجه ربك ذو الجلال والإكرام عدد كل من برز وطلع وظهر بصورته وما حوت عليه وعليها ذو الجلال والإكرام وعلى آله حق قدره ومقداره العظيم صلاة تفتح لنا بها أبواب رضا وتيسير وتغلق بها أن أبواب شر وتعزير وتكون لنا بها وليا ونصيرا أنت ولينا فنعم المولى ونعم النصير كم أمرأت وصبا باللمس راءته وأطلقت أربا من ربقة اللمم من يعتصم بك يا خير الورى شرفا فالله آفسه من كل منتكم ومن تكن برسول الله نصرته إن تلقى الأسد في آجامها تجمي. ẹ bá wa pariwo Ọlọ́run pé Allahu Akbar. Allahu Akbar. ìkẹ́ Ọlọ́run Ọlọ́run kó máa bá Ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. ìkẹ́ Ọlọ́run Ọlọ́run kó máa bá wọn sàhábà. àwọn ará ilé Ànábì Ọlọ́run kẹ́ wọn lápapọ̀. مولانا شيخ عبد القادر جيالي قدس الله سره. مولانا ابو العباس الشيخ احمد تيجاني رضي الله تعالى عنه. مولانا الشيخ الحاج ابراهيم مياس رضي الله تعالى عنه. مولانا ابو بكر الصديق مسكين رضي الله عنه. مولانا الشيخ ادم عبد الله الإيلوري رحمه الله تعالى. مولانا الشيخ كمال الدين الادبي رحمه الله تعالى. بابا واني ادارا مولانا يوسف الأرقبجي رضي الله تعالى عنه. مولاي الشيخ عبد الغني سعد الله رحمه الله. مولاي محمد سعيد اللومي إبراهيم رحمه الله. مولاي الشيخ محمد المصطفى زكلور سانوسي رحمه الله تعالى. مولاي الشيخ عبد الوهاب المسكين المسكين بالله رحمه الله. إدري بابا واقبا bàbá wa Hussein Kéwúyẹmí Àdìsá bisimilahi kuli huwallah. bisimilahi rahman rahim kul huwallahu ahadu allahu samadu lam yalidi wa lam yulad wa lam yakun lahu kufuwan ahadu amin. bàbá wa Khalifa Aláwùmí. adama allahu hayatahu. مولانا الشيخ المدير الشيخ حبيب الله آدم عبد الله الإيلوري أدام الله حياته. Ọlọ́run jàre mi wọ́n pẹ́. آمين. bisimilahi inna atainaka. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانهار إن شانئك هو الأبتر. gbogbo nǹkan ní máa ní sábàbí. yuridu limari'u majannasu an yu'ta muna'u
wa ya'ba Allahu illa ma arada. àwa la ní kájà níyàn. Ọlọ́run lọ́ba tí màníyàn ṣe. Ìjókòó yìí àfa bàbá ọmọ ìjókòó náà ó ti ń béèrè ara wa lọ́wọ́ ara wa. Àwọn afẹ́ béèrè wípé ní tí mo fi sí ọlá sọ ọmọ yìí àbọ̀ ọmọ yìí sọ dúpẹ́ rẹ̀ àbọ̀ dúpẹ́ rẹ̀. Ó ń béèrè lọ́wọ́ bàbá wa kéwùgbé mi. Ó ń béèrè lọ́wọ́ èmi. Ó wá ń béèrè lọ́wọ́ ọ̀kan tó obì èbó. Bẹ́ẹ̀ bá ti ń lóbi ẹ̀yọ̀ kan náà tó bá ti fine ó sì pupa ẹ gbọ́ ó kún wájú ó kún lẹ́yìn ọ̀kan tó mi èbó kí lọ́ọ́ tún wà mí kì í sí. Ntí ó já bàbá tiẹ̀ ni pé ẹ lé ẹkùn yẹn mú ẹ já ọmọ ẹ̀yìn ẹ̀ ológbò kọ́ ni wọ́n rán pé kó já ọmọ ẹ̀yìn ẹkùn. kì í ṣe rú rẹ̀. Bàbá tó bí ìyá tiẹ̀ òun là kọ́ bí àfa àgbà lọ́lọ́dán Kàrímù àfa àlèkéwò. Bàbá tó bí ìyá tèmi ìní Zakari yàwó Adédìméjì Zakari bàbá ìyá rẹ̀ ju ọmúlẹ̀ ní bàbá ìyá tèmi gbé. Kéèyàn máa sọ wípé wọ́n tiẹ̀ ń pera wọn lẹ́bí ọ̀yẹ́ bí wọn òun náà tiẹ̀ wá yé mi Ọlọ́run ní jẹ́ ó yé ọ. Àlàyé nù ẹ gbọ́ bẹ́ẹ̀ bá pa ìtàn fẹ́ni títàn ò yé ó ti yé bẹ́ẹ̀ bá sì ti rí bí ààyè bá ti ń gba ẹrú ní tí ó sọ ni pé ọlá pé chẹ́ǹjì wà lọ́wọ́ rẹ̀ báyìí bá ti ń gbà ní tí ó sọ ni pé ẹ dákun ìgbà wo ni mágàjí léyìí ó kàn ó ẹ̀yin ni ẹ wá ṣètò ẹ̀yin ni ẹ ṣètò níjọ́ tó ọmọdé bá ti sọ pé bàbá mi ẹ̀ bá tẹ̀tẹ̀ yín ní kókó ẹ ṣàlàyé bí ìyá rẹ̀ ṣe jáde fún un. ìgbà tó wá lóun fẹ́ jẹ ẹ gbọ́ ó fẹ́ jẹ mágàjí wọn a sì ti ní ọmọ béèrè ìtàn ọ rí i pé ibi tílé bàbá rẹ̀ wà àgódè tá a bá wọlé ni ojú àánú tí agboolé yìí ní ló jà fún bàbá rẹ̀ nílé ń bẹ̀rù bàbá rẹ̀ máa kó tábà wá ọjà tílẹ̀ bá su láàmú ni kó sun ṣọ́ọ̀bù tá a wá àwa mọ bọ́lọ̀ a sì yóò wù lọ́lọ́run bí bàbá rẹ̀ ṣe kì í yá rẹ̀ mọ́lẹ̀ nu ṣọ́ọ̀bù. no. ẹ̀tẹ́ tó fẹ́ tẹ́ lọ́tẹ̀hún. bí ó ti rí nu. Allahu Akbar. kíni ni ìjókòó yìí wá ń béèrè lọ́wọ́ ẹ̀yin náà. bàbá wa Kéwúyẹmí. Adamallahu hayatahu. àgbà. bàbá wa Khalifa. mo fọlọ́n fi yín lọ́kàn balẹ̀. já ìbàdí ó lẹ́ni tí wọ́n tó bá ma tí wọ́n ń pè láyé kò gbọ́dọ̀ kó yán ayé kéré
ẹnìkan wà táyà rẹ̀ kì í balẹ̀ òun náà lẹ́ni tó wà ń kú ọ̀la. bàbá àgbà kéwùgbèmí sẹ́rí bàbá Khalifa Sheikh Abdulrasaq Kéwúyẹmí sẹ́rí bó ṣe wà yìí àwọn anẹ́jà mú wálẹ̀ ó wà nínú báwo ni ó bára mi lọ tí wọ́n bá gbóúnjẹ fún tábà ṣe tán bóyá ní èlé jẹun ẹ mọ̀ tí ń bà lẹ́rù wàhálà dé Kéwúgbèmí dè bám afa Amadu Mubaraku Anafi bó la bá lọ kí Shehu Mukhtaru tó tún wá dé àdéhùn làwa wá sí kà bàbá tó bí i. Gabu walakinani masilitu afasun ahibatu laysa fi qalbi lahum badalun. Gabu bàbá wẹ̀rí àga Gabu àwọn atẹ́fẹ́ gbọ́rọ̀ lẹ́nu wa àfi káwa náà má kọlu Ọlọ́run. Gabu ta ló kù tá a fẹ́ ṣe wá sí fún. Gabu ta ló kù ní lẹ́yìn àwọn ìyá wa tí wọ́n jẹ́ tilé ta ló kù lálejò. Gabu àìwá sọ tá ara wa tá a bá jọ tá ara wa ni àyè wà sí wa. bẹ́ẹ̀ni bá a bá jọ tá ara wa àyè wà sí wa wípé àìrẹ́fọ̀n atalẹ̀ méjì mo pàdé àfa yìí lónìí àfi kó gbọ́ tiẹ̀ kó tó lọ. Gabu níta wàá wí ni pé wọ́n fún un lésì tèmi ẹ sì máa lọ. náà ẹ dákun àwọn tí wọ́n ń gbé pa àwọn ọlọ́dẹ tí wọ́n bá parí ìpàgbígbé níjọ́ tí wọ́n bá ń sọ̀rọ̀ fún ìkan nínú wọn tó kú tí wọ́n bá fẹ́ lọ lé bó bá ku àwọn àkágbára tí wọ́n ti lọ wá ní ẹdúró náà tá a bá rẹ ní bájà máa já sọra wa látàwọ. ńgbà táwa tí ò wá síjà láàrin wa táwọn olólùfẹ́ pàdé. ẹja sọ sí Gabu àwọn àgbàlagbà yẹn ń tà sí lójú wọn. Gabu tí wọ́n fi lọ. walakinani masilitu afasun. ejò àfa Ismailu ti bí ọmọ látijọ́ náà ni o ti jẹ́ ń gbádùn. masilitu afasun. tètè lọ́gùn pé kí n wá ọ̀ọ́dà mú mi fa nù àwẹ̀ ó sọjọ́ táwọn sọ ló kọ ìjọ wọn bímọ ó dijọ́ kejì ló pè mí ó tún wá di àtijọ́ ẹ̀ta ó wá pè mí wá gbé fóònù ó wá ní nítorí Ọlọ́run sátidé náà ni ìsọmọlókọ ìṣúná ẹ dákun bàbá ṣe é wá ṣẹ́ẹ̀sì láwọn èèyàn kan wà gbogbo ẹni mo bá rí tọ́lọ̀ ń bá ti tan iná pé òun náà fẹ́ gòkè mo ṣetán àti wá petrol tí ó bù sínú rẹ̀ tí ì jò. masilitu afasun. torí tó lè mú mi bínú Ọlọ́run ò ṣe fèmí náà. bá mi ní tó lè mú mi bínú pé lágbájá fẹ́ dìde n ó wò pé kí n lọ fẹ́ ṣe tó ṣe ṣáájú mi ẹni tere èjì tere mo rí kà mi ò rí kà ń bọ̀ bá mi wàláì funfun yìí èsè tí wọ́n ti pè ọ̀sẹ̀ kọ́. ọ̀sẹ̀ kọ́ o. mo wẹsẹ̀ dáadáa o. bẹ́ẹ̀ ni wẹ́ẹ̀ ìwúlá kan ẹbọ nìyí ni wàhálà tó lè kó bí àìdí kù èmi ni ó jẹ pa mí. masilitu afasun. èmi mo mọ wàhálà tí mo ṣe kí n tó rí gíláàsì mi rà
bẹ́ẹ̀ wá ní wá sí eré òkú mi ò ní jáde ọ̀sẹ̀ kò ṣe gbogbo ọdún mẹ́ta lọ́wọ́ Nàìjíríà kọ́lá láwù kọ́lá rọ̀ṣúlù kọ́lá láwù kọ́lá rọ̀ṣúlù 1982 ní ti mú máìkì wá sí. ọpẹ́ o. ṣùgbọ́n mi ì dáfà ní tí ò jẹ́ tí dáfà ni pé àwọn àfáà mi ń bẹ láyé àwọn àfáà mi tó wá kò láyé àwọn ọmọ wọn wà nípò ní ètí dáfà mo sì wá ń pọ̀ ọmọ kéwú. Masilitu afasun. àdéhùn làwọn sí kà. Masilitu afasun. isibiru wasabiru. Warabitu. gbàtọ́lọ́ náà parí onítọ̀ ọba gọ̀. Warabitu. wá bẹ́ẹ̀lì tìjọ́ bá fẹ́ lu ayé. Warabitu. wọ́n efi ṣòkòtò gbárí yẹ ó lò sí èèyàn ní wọ bàtà àjò bàtà bàtà ò ṣe é wọ̀ jó bàtà ọ̀ bọ́ bàtà lẹ̀ ni Allahu akbar. lọ́ọ́ fi jó bàtà ọ̀fẹ́ jí sí ọlọ́run bọ́ọ̀ bá múra wọ́n ti ṣe tá àti palẹ̀ rẹ mọ́ ìwọ lọ́ọ́ máa sọ pé ní sùúrù ok ọlọ́run lọ́ọ́ bá ń wò dè mí. ó níbi kan tó bàjẹ́ lọ́hùn ọlọ́lẹ̀ bá mi dí bẹ́ẹ̀. Masilitu afasun. ẹ̀rù ń ba kéèyàn baba Khalifa. Ahibatun laisa fi qalbi lahum badalun. mi ní pààrọ̀ ibi tí mo fi bàbá sí láyé. Allahu akbar. gbogbo ntọ́lọ̀ ń bá ṣe fún bàbá mo fẹ́ràn bàbá kí o yẹ mi kọjá díẹ̀. Allahu akbar. bàbá fẹ́ràn mi kọjá àdájì. Allahu akbar. ìgbà ó ká wọn láàánú wọ́n wà pẹ̀lú àwọn ìyá wa tí wọ́n dìde yìí wọ́n wá láwọn ẹlẹ́hà mi mẹ́rẹ̀ẹ̀rin bẹ́ńbíìsì dákun ṣé wàá nàfi kí ló kì rẹ ná. Allahu akbar. wọ́n ṣàdúà lọ́wọ́ fún ọ ń bí mo wá fẹ́ kí wọ́n tún wọ́n bá ń kì ọ́ jẹ́mi náà ò kọ́kọ́ kì ọ́ ná ní bàbá sì mọ̀ páwẹ̀ dání jẹ́ ó sì ní tí wọ́n rí jọ́ náà tí inú wọn fi dùn ó níṣẹ́ tí wọ́n rán mi tí mo bá wọn jẹ́ ẹ̀dùn o bèrìbèrì bá àwòtá o ẹni àdó òjò ẹni èpè. Allahu akbar. ìgbà tá a fà ní kí n sá wà kí n sá wà. Allahu akbar. ṣé wàá rí mo ti fẹ́ràn àfa Ismailu pẹ́. Allahu akbar. bàbá wa àfa wa ọjọ́ orí ò gbọ́dọ̀ jẹ́ a máa pè pé ọ̀rẹ́ wa bàbá wa àfa wa Muhammadu Jamiu àmì ọlọ́run ẹni tí ò lo àgbàlagbà ń jẹta yóò ti dàrú lánàá tó bá dé yín lónìí yóò tò lẹ́yìn náà ni amẹ́ni ẹ bá rí tí wọ́n bá tò wájú ó lo àgbàlagbà ń jẹta ni irọ́ o náà àwọn àti àfa wàládùn yẹn sì àtàwọn bẹ́ẹ̀ 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 àfa àsìkò àti ọyìn ẹ̀jẹ̀ mi yìí àtàfà ìjọ tí àfa yìí ní àṣídẹ́ǹtì gbogbo nǹkan sì dàrú mọ́ mi lọ́wọ́ ńjọ́ náà. wàláì wàláì. Allahu akbar. ìgbà tí ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ síbi kan tó ṣẹlẹ̀ sí mo wá sáré pé baba Khalifa mo ní ilé kéwù yẹn mi àbùkù gbọ́dọ̀ kábẹ tó bá kàn ó kàn mí bóun ni ẹjọ́ gbọ̀n kaba yìí. iye ni mo bá wa ṣe é rí àjẹsẹ́ wa náà fi orí bi ṣe wá sí ìjẹ́ kò ní máa bínú báyìí nígbà tá a tún gbà kò náà fún èló la wá rí gbà báyìí ẹ kọ́kọ́ gbé kúrò lẹ́mìí ẹ lè sẹ̀mí. Allahu akbar. bàbá ti parí ẹ̀ bàbá ti parí ẹ̀ ẹ̀yin lẹ̀ wá mọ̀ pé mo ti ṣe oríire ńlá kan ẹ gbọ́ mo ti ṣe oríire ńlá kan kún yìí tí mo ti ṣe tẹ́lẹ̀ yìí ti ń wá ọjọ́ tí n ó pàdé bàbá kí ó gbè mí
bàbá kéwùgbè mi náà ti ń wájọ́ tí ó pàdé mi náà wọ́n láwọn wá ń pè lórí fóònù pé àwọn ti gbọ́ pé mo wà á mi àwọn ṣé n kò tí ì lọ èmi náà sì ti gbọ́ pé wọ́n bọ̀ mo ní irọ́ o òní dandan àjọ ríra Allahu Akbar. bí ìjọ tí mọ́nàmọ́ná fẹ́ fojú kàn nábì gbogbo tó lè di lójú ọ̀nà irọ́ o ṣe rọrùn owó ṣe rí káàtì ẹ̀gbowó ń ta ẹ̀dọ́ bàbá wa ṣe Naim ṣe Suleiman ṣe rọrùn owó wàláhì mi ní problem èmi ọlọ́run òjò sàdéhùn pé wọ́n tó sí why kí ni mo ṣe fún òsibó èmi ń kí ìrìn sìn ẹni tí ò tiẹ̀ mọ́ mi máa kọjú sí kírun mọ́ yóò lọ sílé òsì yíbo nǹkó kiri ṣe èmi ni yàrá wá kàn èmi ọlọ́run ládé ń pé mo jìyà ṣe ẹ rówó ọlọ́run ti parí ẹ̀ wípé Amadu ọ lówó débi ọ̀fẹ́ àti pé ìyá bàbá mi ẹ má bínú ìyẹn má tẹlu mi o ìyá ò bá mi kò ṣe ẹ̀ bá wọ̀nyí yìí mu bóòlù tẹlu mi náà kò bá yín la mu rárá bẹ́ẹ̀ ni ṣé Naim kò bẹ́ẹ̀ mi náà la mu. kò bá mi worùngbọ̀n wa ni owó ti ń dún mẹ́ẹ̀ Al-Mukhtar ọmọ manzoloke òkè yẹn manzo. òkè láyé yín. mo wá pàdé bàbá kéwùgbè mi. alhamdulilah. oríire ńlá ni. alhamdulilah. mo ti béèrè nọ́mbà wọn bì kan tẹ́lẹ̀ sẹ́ẹ̀rí wọn ké èmi ò mọ bí a ti rí tíra náà o bí náì àbí kí ni ń pe tíra ni tí wọ́n ní àwọn olókoòwò ṣé Naim wọ́n ní tọ́lọ́hún fi jẹ wọ́n yà ní irọ́ pípa àwọn lọ́balọ́ba takaburu ṣé bọ́bá wọ́n wá débi àwọn àfa wọ́n wá lóyún tọ́lọ́hún fi jẹ àwọn àfa yà ní kéèta mo ní èmi ò sínú yín. nínú àwọn oníkéèta ń ẹyọ bá mi kó ń bẹ. èmi ò sínú yín. bá mi ò sí ń bẹ. ẹnu wípé má kéèta èmi náà. tọ́ ọba kéèta mi. ìyẹn nígbà o. bí èèyàn bá dáwọ́ na labẹ́labẹ́ yóò gbé ẹ̀ pọ́n bọ̀. ṣé o Naim mo lé mi ò sí mbẹ ìdíje ò jẹ́ síbẹ̀ ni pé ọlọ́run ní alladhina amanu. alladhina amanu walam yalbisu imanahum bisulmin. ulaika lahumul amnu. ulaika lahumul amnu wa hum muhtadun. wàláyé inú orí ẹnìkan òbí mi ní sáyé. Allahu akbar. ṣé wàá rí bàbá kéwùgbè mi èmi ò ju fèrè lẹ̀ mọ́ gbàǹkówè mi. lilladhina ahsanu lihusna wa ziyadatun. lilladhina ahsanu lihusna wa ziyadatun. mo wá túlé kan dáadáa mo kà dáadáa mo wá àdìsí tó lọ́pàá yìí mo sì wá àwọn àtàrù tó sọ́pàá yìí torí wípé mo fẹ́ béèrè lilladhina ahsanu lihusna. lilladhina ahsanu. ọlọ́run kébà ni tó bá ti tú bá wọn nírí tú bó ti tóun tẹ́ bá ti tú bẹ́ẹ̀ alihusna lilladhina ahsanu wa ziyadatun. mọ́tà pọ̀ tọ́. alihusna. lilladhina ahsanu. àwọn béèrè wípé alihusna yẹn irú èwo ni irú èwo ni tó ló wà lilladhina ahsanu. mo ṣe báṣu pa ìdí ẹ̀ mo gbá ṣáàṣì wọ́n gbà mo wá gbọ́ bẹ̀ ń tán mo wá béèrè wípé síyáàdà tó lọ ń wí gangan. èwo tó nìyí o. síyáàdà tó wí gangan kí ni síyáàdà yẹn gangan. mo wá rí i pé
ní tó pè sí yáda mo wá kótó tafasiri tí mo ti wo kíni wọ́n wí kíni wọ́n wí àfáwà sàdí ó sọ tiẹ̀ àwọn kọ̀ọ̀kan nínú àgbọ̀gbọ̀n tí wọ́n sọ kódà Hasan al-Basri ní tó pè ní sí yáda bẹ́ẹ̀ bónú ní kọ́yìm mo wá yọ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ mo wá rí pé gbogbo ẹ̀ yányá kò sí kan tó yàtọ̀ sí ìtàn bàbá Kéwúyẹmí. Allahu akbar. bẹ́ẹ̀ni ọwọ́ akóńbẹ ọwọ́ ní láyàrá hakùn. wala yarhaqu wujuhahum qatarun wala zillatun. wọ́n á béèrè pé ó ní láyàrá hakùn. la yarhaqu wujuhahum qatarun wala zillatun. mo wá tún wádìí pé kí ni wọ́n pè ní kọ́tàrú yẹn gangan. wọ́n á ní kíní kan kíní sílà wọ́n á ní kíní kan gùbárù kíní kan ìwẹ̀yìn irọ́ bí ọba wí ọ tó ọba wí da eléyìí wí da jẹ́ ń wá tẹ́lẹ̀ yìí mo wá kan gbogbo ẹ̀ minal alifi ilaliya ẹ̀ ìtàgbésí ayé bàbá Kéwúyẹmí ní sọ ìtàgbésí ayé bàbá Kéwúyẹmí àtẹ̀yìn tẹ́ gbẹ̀yìn wọ̀nyí. Allahu akbar. àmọ́ o inni nadaritu lirahmani sawman walan ukallima al-yawma insiya. gbogbo ntí mo wádìí bá sùn mi mo tọ́jú ẹ̀. àlómọ́ lẹ́nu a padà ló ń jọ mi. mo tọ́jú ẹ̀. ulaika ashabul jannati hum fiha khalidun. àdúgbò túmọ̀ rárá mo tọ́jú ẹ̀ mo wá ju fèrè lẹ̀ fún bàbá Kéwúgbèmí. nítorí ẹ máa wá nàmbà yín tẹ́lẹ̀ ẹni wípé béèyàn wérewère bá ń ta yére ó ṣe déédéé ó bá ọkọ ẹ̀ mu béèyàn rádaràdá bá ń bá wèrè rìn ó yẹ wọn ìpàdé ọlọ́jà pẹ̀lú asínwín wọn à lè pàdé. èyí wò ní ọ̀rọ̀ nù. ọlá pé mo gbọ́ ìtẹ́ ẹ̀ ṣe fún Kéwúyẹmí. àléfà yìí náà ẹ má bínú o àléfà yìí náà sì sí bóró. Allahu akbar. ọ̀pọ̀ àléfà ní wọ́n hàn bí ajá báńkì. bẹ́ẹ̀ yẹn bá pàdé àléfà bàbá wọn Láwùmí. Allahu akbar. sẹ́rí tí wọ́n sọ lẹ́ẹ̀kan pé yín tí bá dé Láwùmí wọ́n bá gbogbo adálẹ̀ mo ti pinnu ẹ̀ ní. mo ní o tí a bá ní àfúlà ṣe lójú ayé bàbá mi ti ń gbà tá a bá wá ní àfúlà ṣe tó bá fi jẹ́ wípé ọ̀sẹ̀ mẹ́fà la fi ṣe kódà tí n bá padà bọ́ sí kú àgbà tọ́lọ́hún wọlé ayé tọ́lọ́hún jẹ̀dá tí n bá ti ọ̀pá báyìí màá ti ọ̀pá dé ojú agbo wọ́n gbàgà fún mi yé jòkó. èèwọ̀ bàbá Ọláwùmí dáa. Allahu akbar. ṣé wàá rà lẹ́fà wọn yé. àwa lójú tó ń tì bó ṣe gbé wa àlefà ìfẹ́ pè wá ló kọ èmi àti ọba Taníbọ̀lá àti ọba Kéwúyẹmí kì í fẹ́ pè wá ló kọ àlefà mọ bùkátà wa o. náà mo wá rí bí wọ́n ti lẹ́yìn náà ń ṣe àti bá àlefà náà ṣe àlefà àwòdì òkè kọmọpara lẹ́ ń wò sọ̀rọ̀ kékeré oníyẹn sọ́lẹ̀ kan àwa náà fi mú fúnlẹ̀ gbúrò yín o tá a bá ti rí i pé ẹ já a níwulẹ̀ wálé yín tó ọ̀rọ̀ wo yóò ní túmọ̀ a ti rí i pé ẹ̀rí létò bálẹ̀bò bá ti rí létò ọlọ́sìn máa fúnra àlẹ́ wọn àlébàjẹ́ ò bá rí létò bẹ́ẹ̀ ọlọ́run máa fún wọn ní agídí. yá ìlàlá ọ yóò ní yàrá yìí agídí. yóò ní agídí yóò tún máa sọ fún yín pé ẹni sùúrù sẹ́rù pé orí mi ò pé oríire ò pé èèyàn mẹ́fà ń bọ sọ̀rọ̀ ìwọ nìkan lọ́n dá tiẹ̀ sọ ọtún wá ń bi wá baba Khalifa mo wá gbọ́ bẹ́ẹ̀ ṣe wá rí baba Kéwúgbèmí mo yọ̀ọ̀da tọ́pìkì òní mo fi lọ igi àjọṣe látòní lọ tí àwọn aládùúgbò dọ̀dọ̀ wa ń dárò dá wa mọ̀dáná Mustapha Sakiru Sanusi wọ́n ní kí wọ́n gbin fúláwà pé fúláwà tí bá ti ń dàgbà ó máa rántí rẹ̀ òní mo yọ̀ọ̀da kí bàbá wa ṣe wáàsí mo fi lọ sẹ́ni bí
wáàsí tèmi mo tọ́jú ẹ̀ ẹ̀yin pírẹsẹ́ńtà ní tẹ́sí máa wí ni pé ọ̀rọ̀ àwọn àfa máa súnyàn kéèyàn lòun ò ṣe wáàsí ẹ wú àtàrọ̀ yìí ń kọ́ kádìsì bẹ́ẹ̀ ní kékurani iye tó wá rí iye ti ṣe wáàsí tí wọ́n bá ṣe wáàsí ni àtọ́pìkì mi nù wọ́n náwó gan ni. bẹ́ẹ̀ni ara tó lẹ́fẹ̀fẹ́. gbogbo obìnrin gidi ni ẹ ń bọ̀ gbogbo obìnrin tó bá nílẹ̀ akáyì ní máa wá kínní rẹ̀ sí kínní rẹ̀ irú ẹni téèyàn fẹ́ rìn tọ̀lílẹ̀ yìí wọ́n wá láwọn náà ti ń wá mi ti pẹ́ èmi náà ti ń wá ẹ̀yin náà ti pẹ́. ọlọ́run bá ní kí gẹ́gẹ́ sí gẹ́gẹ́. ẹ̀yin gan náà pọ̀ mo tún wá bí aṣọ Sàlíù mo ní Sàlíù ọmọ kéwòn tá a lọ pé wọn ó ní kébékébé bàbá kéwòn yẹn mi ó ti wá dáa bàbá ọlọ́run ní yà wá. amiina. ọlọ́run ní yà wá. amiin. bàbá Khalifa ẹ nàró ẹ má bọ̀. lọ kún fàdúrà o Shehu Naim ẹ jókòó yín ń bọ̀ bàbá mi kí ló kọrí akóredé ẹ jókòó ń bọ̀ bàbá Khalifa ẹ lọ múra atakoro wọnú àdó wọ́n ní kò lè ṣe kíni. wọ́n ní kọ̀ọ̀rọ̀ manu rẹ̀ gbé wọ̀. ìyẹn àwọn atakoro wọnú àdó àná ti wà nílẹ̀ akáyì. àwọn atakoro wọnú àdó tà ná táwọn ọ̀rọ̀ gbọ́n dá sí i ṣùgbọ́n àwọn tòní ti ń rọ́gbọ́n dá sí i báwọn ti ń takoro wọnú àdó wọ́n ń ká àwọn ọmọ náà wọ̀ ni. ní 82 tí mo ti bẹ̀rẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ kálíwà kọ́dà bàbá kó kà máa bá mi jà wípé Amadu kìlọ̀ tún wá akẹ́rẹ́ kó la ẹ dákun ẹ má bínú ẹ jẹ́ njòkó tọ́lọ́ lọ́rùn mo sáré tara mi àti ti àwọn àbúrò mi pọ̀ mo gbé ti ọmọ mi jì Ọlọ́run ti bá mi ṣètò ọmọ mi mo wá wò pé kí ni kí n fi ṣe sàárà tí mo ṣeun bí ó sì dáhùn ni mo wá rí i pé ẹ jẹ́ kí n lọ tán fáwọn àfa mi yányán ẹ jẹ́ ń sìn wọ́n bí ẹni tí ò ní tó wáyé wá ṣe. Allahu Akbar. ṣe láwọn àbúrò yín ọlá àwọn ni kẹ́ béèrè o ọlá àwọn ni kẹ́ béèrè táwọn eléyìí bá ti lọ́lá ẹ ti lọ kí wọ́n wá fowó jagbà lọ́dọ̀ yín ẹ ní di olùsí àlífà. àmín. sàmì dáadáa. àmín. sẹ́ẹ̀rì tí ń bà yín lẹ́rù pé èmi náà fẹ́ máa fún wọn ni no ìdẹ̀kùn òde ẹ gbàdúrà fún àwọn àbúrò yín dáadáa gidi gan gbogbo wọn bọ́kùnrin ṣe lóhùn tó kò tí ì ní start dì sí ojoojúmọ́ ni ọ̀rọ̀ rẹ̀ má bà mí nú jẹ́ àwọn tí ń lu agolójú tiẹ̀ lọ àwọn èèyàn rí wọn ẹ ṣètò gbogbo àwọn àbúrò yín wọ́n máa yàn ẹ ṣètò báwọn èèyàn ó ṣe mà wọ́n ọ̀tọ̀ ni ká máa yàn ọ̀tọ̀ ni kí àwọn èèyàn ó máa yàn èèyàn lè mọ lọ́lá tọ́lọ́lá ò bá mọ àgbákòdé ẹrù wọn ò ní sún yín rù. àmín. èyí tẹ̀ ń sọ pẹ̀lú ẹni maka kò ṣe maka nǹkan kan irú ẹ̀yìn ó lè jọ́dọ̀ ẹni tó fẹ́ fún yín náà ló ti ha ó ti ẹ̀fọ́ kan sọ́lọ́hún sálẹ́rà bákẹ́rì mọ́ sáìbáàtì ọlọ́run padà sọ gbogbo àwọn àbúrò yín di ẹni tí ó máa fún àwọn èèyàn maka mẹ́wàá mẹ́wàá ẹ tún sàmìtì ẹ sàmìtì àfa yìí kọ́ ni wọ́n ní lọ wọ́n mọ̀ padà náà yẹn lọ àdìmẹ́rù lèmi náà jẹ́ níjọ́ tí mo kọ́kọ́ lọ mo ti wá ọlọ́run o kábàámọ̀dé yìí àdìmẹ́rù wọ́n rán mi wá ní lọ́dún kẹta sórí jẹ́mi náà máa rán yàn láti gbà náà lèmi náà ti rán yàn mọ́ká yàrá fáwọn ẹ̀ ń lọ wàá kí ó yẹ mí Shehu Naim ẹ má bọ̀ gbogbo yín pátá àtàkóredé Shehu Suleiman Agisini abinkẹ pé
ìsìn mi yàn gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ẹ bá ń wá kan. akólélé dà mo rí i pé sẹ́ẹ̀tì yìí pátá sẹ́ẹ̀tì tí ẹ ti ń fi ọlá jàgbá ni ṣé wàá rí gbogbo wa yìí pátá èrè sí àwọn àgbàlagbà la jẹ́. Allahu akbar. gbogbo yín lẹ fún mi lówó ọlọ́run wọlé ọ̀sẹ̀ ní Muhammad. sallallahu alayhi wa sallam. bàbá kí o yẹ mí bàbá ó ṣe wá sínsìn ṣé wàá rí bí mo ṣe pè yín bẹ́ẹ̀ ṣe dìde yìí bẹ́ẹ̀ náà ni kẹ́ fi farabalẹ̀ kí bàbá ó fi sọ̀rọ̀ ẹ ṣàdúrà fáwọn àbúrò yín ọlọ́run wọlé àti tóbi ọlọ́run ẹnìkan ò láṣìírí ọlọ́run rí àsọ̀nà tẹ́ ń gbà ní ọlọ́run ní fi yín ha ayé ẹ dákun ẹ̀ torí àná Muhammad ẹ̀nàró mo fẹ́ bàbá àgbà aládìsá mo ibẹ̀ yín ẹ̀nàró 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 ẹ̀sánà ẹ̀nàró ẹ̀nàró akóredé gbàngbówó ẹ gbé owó tẹ̀lé ẹ gbé owó tẹ̀lé gbé owó gidi bàbá kẹ́wọ́ yẹmí ọyọ ní káwọn ọ̀rẹ́ mọ gbówó bọ̀ má bọ̀ má fi ràn yàn má fi ràn yàn wàá fún wọn sí ẹ gbówó nu mọ́tò ni Sheikh Suleiman ọ̀ya èrè lọ́ọ́ fi kún. Sheikh Naim transfer tiẹ̀ kí fóònù ó máa gbóná èrè lọ fún wọn ẹgbẹ́ lọ́n tóbi. Allahu akbar. bàbá kéwì yẹmi gbogbo tí bá jẹ́ ọmọ bàbá ẹ̀yin ṣáájú ẹ fi owó kan lélẹ̀ ń bì dédé irú owó tẹ fẹ́ ká yóò máa fún yín ní ẹ fi lélẹ̀ ń bì. àsìbíyà láwọn má jẹ́ wọn débi kú ọ. ṣé Mukhtar bá ń gbé 5,000 naira ẹdun ẹ mọ ìlọ o onda kọnfàyà kún bá ń gbé 2,000 sáàmà méjèèjì mo tọ́jú ọ̀rọ̀ yín síbẹ̀ èló ní 20,000 sẹ́rí mi ṣe ń gbà ó níbi tí mo fẹ́ fi ṣe. gba wá wọ́n ti mọ wálẹ̀ kan ó ti yé ó yẹ mú 5,000 mi fáfá yìí sí ẹ ní wàtí sẹ́rí gbogbo owó ti ẹ̀yìn tí mo gbà yìí àtowó àbúrò mi bàbá kéwùgbè mi ẹ sí àpò yín èwo ni ha bó lè ránṣẹ́ lọ ẹ má bàa jẹrẹ ṣe é rówó ok ti ẹ kaba yìí ṣe é rí ìtọ́jà ń gbé tàbúrò àmì ẹ̀ jókòó ń jẹrẹ ìtọ́jà ń gbé tàbúrò mi náà ti ẹ̀gbọ́n mi bàbá mi tóró àfàgbà n ò tún pè ọ lábúrò mọ́ bá mi lè jẹ́ o ìtọ́jà ń gbé tiẹ̀ náà sí bí ayẹ bá kan ọ̀rọ̀ rẹ̀ torí nǹkan pariwo kì í sin pé ó ti gba tèmi jù ó ti wá gba tèmi láti day one tó ti bẹ̀rẹ̀ ibi tìlá yìí ni o. náà bá mi àgbà ẹ sí àpò ṣe rọrùn owó yìí là mí lóògùn mo gba owó kan ṣe rí ọmọdé kan àpò sakasaka méjì ó kún lówó wọn pè àwọn tí wọn pè mí ṣe rí ọmọdé wọn pè mí sí. dìde máa lọ ní ọlá
n ti ń gbénu mi ló sọ̀rọ̀ olúgbòhùn kọ́ o èyí tó ju olúgbòhùn lọ ní gbéhùn mi n ti ń gbénu mi ní Kùránì Allahumma usulubu bi shadidi mahali kama yuridu salabana wakilibu bi adimi sultani kama yuridu galabana bami owó èsì problem owó ẹ ṣe àpòyìn jèrè a fẹ́ da 20 kìnnìkan thousand sí yín lápò ẹ̀ wọ́n ti ha ẹ ṣe kúrò. njọ́ tí ma gbé yín wá sọ́dọ̀ mi ẹ mọ̀ wọ́rí ń bọ̀ ńlọrin ó ti yé kọ́lá àwọn oníjẹun tí ń wálé yín àwọn abìkan wà tẹ́mi etí jẹun tẹ́lẹ̀ ni àmọ́ nísìnyí kò síbi tí wọ́n ti Mukutaru àwọn abìkan wà tẹ́mi etí jẹun nísìnyí kò síbi tí wọ́n ti lè jẹ. gbogbo bí pẹ́pẹ́ yẹn bá jẹ òkúta àṣẹ burúkú ẹ̀ tèpè ńlá táyé ńkó tí ìrókò dáhùn kan ara lolú èrè fi ó sásì ẹnì torí mi wákọ̀ tí a gbá kó o tọmọtọmọ ni yóò ṣègbè ó. Salamu aleykum ẹ̀bẹ̀. Mariyaba alawa Sala marihaba. ala baba yolo. Mariyaba Alawa sala marihaba. Marihaba alawa sala marihaba. Kẹ́mi ọ̀la ogun. Marihaba alawa sala marihaba. Bàbá nírẹ̀yìn. Marihaba alawa sala marihaba. Bàbá yọ̀lò. Marihaba alawa sala marihaba alawa sala. Mariyaba. Ala sala marihaba ala sala Mariyaba. ala sala